Desmond. Kí ni kan dé àti mo fẹ́ sọ fún ẹ tí mo ti gbàgbé o? Okay. Mo fẹ́ sọ nǹkan fún mi. O ti wá gbàgbé. O gbọ́dọ̀ gbàgbé because mo ti ṣe gbogbo fàájì fún ẹ. Mo ti ṣe àwàdà ṣe oríṣiríṣi. Wàá gbàgbé náà. Kì í ṣọ̀rọ̀ àwàdà rárá. Mo lálàá kan sí ẹ, ó dẹ̀ serious gan. Really? Yeah, pé kò ṣọ́ra fóbìnrin. Okay. Kí n ṣọ́ra fóbìnrin. Ṣé àti mọ̀mísí mi náà? Mi ì sọ sí mọ̀mísí. Ṣùgbọ́n ṣọ́ra fóbìnrin. Má ṣàgbèrè. Kí n má ṣàgbèrè. Ó ti yé mi báyẹn. Mo ti get it. Gbogbo ṣe ń beat about the bush pé o lálàá o ṣe gbá mi ò understand it. As in gbogbo nǹkan tó ṣáà mí pé kí n má ṣe àgbèrè. Kí n má fẹ́ anybody. Ìwọ nìkan ni kò wà lójú ọpọ́n. Àwọ̀dé ti pọ̀ jù. Àwọ̀dé ti pọ̀ jù, má fi ṣàwọ̀dé wo. Nígbà tó bá ní kí n má fòbìnrin pé kìíní kan mo understand now ó ti yé mi. Torí ọjọ́ iwájú wa ni o àti fún tiẹ̀ gan pàápàá. Okay. Mo ṣe ń sọ yìí sìn ó dà kó tó serious. Mo rò pé ìṣàwàdà tẹ́lẹ̀ mi ṣebí kí má ṣàbò obìnrin ṣe ni ọ̀dà mo ti gbọ́ máa ṣe bó ṣe wí but mind you bó ṣe sọ tèmi fún mi tèmi ṣe gbọ́ tí mo dẹ̀ máa work on it tí wọn náà bá ti délé má bàa lálọ́ọ̀dẹ ẹ̀ sọ̀rọ̀ anything tó bá jọ mọ́kùnrin má ṣe as a matter of fact tí dáàdi bá pè ẹ́ má pick call wọn torí tó bá ti pick ẹ̀ wọ́n á pè mí pé wọ́n ti pè ìyàwó mi kò gbé kọ́ọ̀lù èmi á lè pè ẹ́ o ti gbọ́ ìwọ náà stay away from men ṣo ti gbọ́. All right, okay. Take care of yourself. Mo ti kọjá lọ ṣùgbọ́n ẹ̀mí Olúwa ní kí n bá yín sọ àwọn ọ̀rọ̀ kan ẹ jọ̀ọ́ ẹ má bínú ìyàwó yín kọ́. Ìyàwó mi. Bẹ́ẹ̀ni. Bí àwọn jẹ́ kó ṣe ṣe ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ Olúwa. Ẹ rà máa. Yes ma. Desmond ṣé kò sí. No, kò sí problem. Wọ́n ń béèrè ìyàwó mi. Bẹ́ẹ̀ ni mà ó ṣẹ̀fẹ̀ ṣe wedding so òun là ń prepare lọ́wọ́ mà. Olúwa jẹ́ kó ṣeé ṣe. Olúwa mú ọjọ́ ìwé. Ṣùgbọ́n nínú ìwé ìfihàn orí kejì ẹsẹ̀ keje ẹsẹ̀ kọkànlá àti ẹsẹ̀ kẹtàdínlógún Olúwa bá àwọn tí ó nífẹ̀ẹ́ rẹ̀ sọ̀rọ̀ dáadáa wípé ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. Arákùnrin ní àwọn àkókò tí ẹ wà yìí ẹ máa ṣọ́ra dáadáa níbi ọ̀rọ̀ obìnrin. Níbi ọ̀rọ̀. Mi ò sọ wípé ìyàwó tẹ́ ẹ ní sílé o. Ẹ wò ó ṣe dáadáa. Ṣé o ti gbọ́ bẹ́yẹn Desmond? Ṣé o rántí pé mo ní mo lálàá kan ńgbà kan nípa ọ̀rọ̀ àwọn olóbìnrin dé yìí tó jẹ́ ṣọ́ra ẹ̀? Orúkọ Jésù nídìí koro fún wọn. Ẹ ṣe máa wọ̀. Yes ma. Àǹtí jábọ́ ṣé ẹ kẹ́ máa jábọ́ lójú wòlíì ojú yín náà ṣe iṣẹ́ fún mi sìn kì í ṣọ́ra fóbìnrin ẹ wà lára wọn tó ní kì í ṣọ́ra fún. Ẹ ṣàwọlé ẹ jẹ́ àtọ̀. Mo mọ̀ kó ní gbọ́ bíi. Ẹ wọlé mo ṣọ́ra fóbìnrin máa ṣọ́ra fóbìnrin ẹ kì í jáde mọ́. Aláyé kí ló ṣẹlẹ̀ náà pẹ̀gbọ́n ẹ̀ jáde. Màmá farabalẹ̀ náà sí nǹkan jù ní. Ó ti ń pẹ́ ni náà. Farabalẹ̀ ó ní pákéjì. Wọ́n ní o láì gbogbo rẹ̀. Ẹ̀sùn jẹ́ Ọ̀yá boss kí ló ń ṣẹlẹ̀? boss ọ̀yá ẹlẹ́gbọ̀n báwo ni ṣe wà? ẹlẹ́gbọ̀n tí wàá ń wọ́n wà gbé ó sweet gan. ṣe rántí ọmọ tó ń sọ fún yín pé ó gara gan ó kí gan ẹ tí wàá ń gbé rí ẹ̀gbọ́n. Àgbà tí mi dé bí mo rí girlfriend. ẹ̀gbọ́n kì í ṣe girlfriend mi ẹ̀gbọ́n OPG. Ó pọ̀ gan. OPP. Ó pọ̀ pa. ẹ̀gbọ́n OPM. Ó pàfọ́. ẹ̀gbọ́n. Àgbáyé jẹ́ kí n sáré rẹ̀. Torí mo appreciate nǹkan tó ṣe sí. Torí nǹkan tó rí wáyé mo fà ní wọn.
taste ó dàní máa fà bí time tí mo wà yìí bad market ní kó dáa ok nǹkan tó ṣẹlẹ̀ ní pé ìyàwó mi lálà sí mi ẹ̀gbọ́n mi lálà ó lè tún jíṣẹ́ fún mi pé mi ò gbọdọ̀ súnmọ́bìnrin for now so mi ò gbọdọ̀ ṣe mi I can't do it. ẹ̀gbọ́n ẹ máa ṣe eléyìí ó kì wọ́n rìnà sí gbé ṣé torí ogun ẹ̀gbọ́n ẹ gbàgbé báyìí tó gun ni àwa ti rí yẹn tí wọ́n ti rán sí wa sẹ́yìn láti gbàgbé láti kọjá ẹ̀gbọ́n iṣẹ́ tí mo gbé fún yín tí bá ní kẹ́ gbẹ́ wájú wọlé ẹ máa fàyà kókù bọ̀dọ̀ máa ní kẹ́ wá gbẹ̀yìn wọlé ẹ máa gbá ogun síwájú ẹ gbá ogun síwájú ẹ̀gbọ́n kí ló ń ṣe yín ẹ gbá ogun síwájú. tí n bá ti dàyà dé. ẹ fàyà kókù nìyẹn ẹ̀gbọ́n ọlọ́run àti gbọ́ ẹ bá gbẹ̀yìn ẹ máa gbá ogun síwájú gbá ogun síwájú wa ọmọ ti jájú mi lọ. ẹ̀gbọ́n yẹn kẹ́ mo kẹ́ mi náà. ok ọmọ bọ́ sí ẹ máa ṣe lè yẹ bára tara níbẹ̀ yìí sẹ́ máa di style máa jẹ́ mi ẹ̀kọ́ ló fi mi bọ̀ ẹ̀kọ́ yìí ó bá wà jẹ́ o ṣe lè mi níṣẹ́ ní àgbà yìí. Olúwa Jésù Olúwa wa àmín 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 orúkọ Jésù. Sista Debi. Sá. Báwo lè sọ pé ìránṣẹ́ ìṣèjẹ́ sí? Desmond àbúrò mi ni. bẹ́ẹ̀ Nígbà tí à ń gba àdúrà yẹn, a mú mi lọ sí inú ìṣípayá kan. Mo rí agolo milk, condensed milk. Àwa lù ú. A da milk inú ẹ̀ sàn. Ó wá kó òfò agolo. Kí lẹ rò pé òfò agolo yẹn wúlò fún? pásítọ̀ tó bá jẹ́ òfò agolo pásítọ̀ kò wúlò sá. pásítọ̀ ó sì wúlò wọ́n lè fi ṣe mọ́ínmọ́ín tàbí kí wọ́n fi mọ́ àwọn nǹkan. kán tó fi ṣe mọ́ínmọ́ín àbí kán tó fi wọn nǹkan bíi gàrí wọ́n máa kọ́kọ́ já orí ẹ̀ náà ni. pásítọ̀ iyì ẹ ti tán nìyẹn. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ bí a ṣe mú mi rí ohun tí a fi ìránṣẹ́ kò yé mi. mo gbé. Ohun tí a fi wé ni. tó fi mí wé sá. Kí ni tó ṣẹlẹ̀ gan-an? Olúwa tún sọ sí mi létí wípé a ti kí arákùnrin a kì í nílọ̀ ṣùgbọ́n kò gbọ́ ìkìlọ̀. Arákùnrin, kí ni ìkìlọ̀ tí a kì í tí ì gbọ́? Desmond bébì ṣé o pàpà ṣe náà ni. bébì mi ò ṣe àti mi mo gbẹ̀kùlé wọlé mo wá gba ògùn síta ni mi ò wá mọ̀ pé màá padà bọ̀. Ẹ gba ògùn síwájú. mo gba síta mo gba síwájú. Wọ́n ti tẹ̀yìn gbérù yìí. àfìgbà tó padà kó bá mi Desmond. Ó máa ń dá a lọ́pọ̀ ìgbà tá a bá kìyàn nílọ̀ kó tẹ̀lé ìkìlọ̀ nítorí ọjọ́ ọ̀la bí a ṣe tún mú mi gbọ́ báyìí aláàánú lolúwa ṣùgbọ́n Olúwa ń sọ fún mi pé Òun ó ṣe àánú fún ṣùgbọ́n àfàìmọ̀ kó má tó bí ọdún 6 tí ó máa. ọdún mẹ́fà bá sọ 6 years pẹ̀lú mo ṣe rí ẹ̀wù mi bá sọ ẹ̀wù ṣòkòtò mi ẹ̀wù aṣọ tí mo wọ̀ láì ṣe pé yẹ kú fún mi ẹ̀wù wọn ti lé mi níbi iṣẹ́ pásítọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ mi ló ti sá fún mi ẹ̀wù ẹ bá